Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ẹwà èdè Yorùbá. Orúkọ mi ni olùkọ́ Michael Adé ọmọ Olóyèdé. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fìbà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ́mọ́ mi yan, ọlá àbàtà tí mọ́dò mi ṣàn, ẹ̀yin ní jọ̀jọ́ àgbò tí mágbò mi níyì. Bàbá ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ẹ mú wa wà láyé láàyè rere lónìí. Lónìí òwe Yorùbá tá ó máa gbé yẹ̀wò ó sọ wípé igi gogoro má gún mi lójú, òkèèrè la ti ń lọ̀. Tẹ́lẹ̀ rí àwọn kan máa ní òkèèrè la ti ń wò, tàbí àwọn míì máa fi ṣẹ̀fẹ̀ òkèèrè la ti ń yẹ̀. Irọ́ ni, òkèèrè la ti ń lọ̀ túmọ̀ sí pé la ti ń kìlọ̀ rẹ̀. Wo ìwọ ọmọ yìí, igi tó ń gbé bọ̀ yìí má fi gún mi lójú, wá ti máa sọ láti ọ̀nà jíjìn tí wọ́n fún ara rẹ̀ ó fi yà tí irú ẹni bẹ́ẹ̀ ò ní fi igi gún ẹ lójú. Igi gogoro má gún mi lójú, òkèèrè la ti ń lọ̀. Nígbà tó bá rí nǹkan tí ó lè pààyàn lára, o ò ní jẹ́ kó ṣẹlẹ̀ tán kó súnmọ́ ọ̀dọ̀ ẹ̀ kó tó sọ, wá ti máa ké rere ẹ̀, wá ti máa fọn rere rẹ̀ pé nǹkan tó ń ṣe kírú ẹni bẹ́ẹ̀ kó lè tètè jáwọ́. Igi gogoro má gún mi lójú, òkèèrè la ti ń lọ̀. Má ṣe lajú ẹ sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀, gẹ́gẹ́ bí òwe mìíràn. A ò ní rí jù báyìí lọ lórí ẹwà èdè Yorùbá títí a fi máa fi pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.